ikú bàbá òótọ́ àmọ̀ pé àgbà ti ń kàn wọ́n díẹ̀díẹ̀ gbọ́ kó wo wá ń gbà tán lọ yẹn torí irú iléèwé gíga ń sìn ìgbà tí bàbá wà láyé àmàgbọ́rú ẹ̀ rí pé wọ́n ń ṣáàkì léni wọ́n ń ṣáàkì lọ́la fún ọ̀rọ̀ iléèwé káti bí ìṣáná kíyèsí ògùn gbà tí bàbá sì ń ṣe iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ ó ń lọ ń dán mọ́rán ni kò sí pé ó mẹ́hẹ torí ìwé ọ̀fẹ́ làwa ń kà ńgbà yẹn ṣùgbọ́n sì ńgbà tá lọ́bì sì ta struggle ta kówó onírúgba owó onígàrí ta kó fi ránmọ léèwé táwọn ọmọ yẹn ò tí ì lo táìmù méjì tẹ́ní ṣáàkì bẹ́ẹ̀ bá dẹ̀ bá ẹkún dé ọ̀dọ̀ bàbá ẹ̀rín lẹ máa bá jáde bàbá dẹ̀ máa sọ fún pé kẹ́ má dúpẹ́ lọ́wọ́ òun jọ kejì. gbajúgbajà olóṣèlú nílẹ̀ nàìjíríà tí ọ̀rọ̀ ẹ̀ parẹ́ láyé ọ̀kan pàtàkì lára àwọn ènìyàn tó jẹ́ kí ẹ̀kọ́ ọ̀fẹ́ kó wà fún àwọn ènìyàn ìwọ tó ń wò mí lásìkò yìí náà ó ṣeé ṣe kó jẹ nínú ẹ̀kọ́ ọ̀fẹ́ bàbá náà Chief Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ bàbá ní Ìkẹ́nnẹ́ níwájú ilé Awólọ́wọ̀ gangan ní Ìkẹ́nnẹ́ ní Katsina ti tún wà báyìí tí mo ní ká wá gbọ́ díẹ̀ nípa ọ̀rọ̀ bàbá náà ẹ̀kọ́ àsìkò yìí mà. orúkọ mi ni ìyáàfin Margaret Àríyọ̀ Ọmọbọ̀wálé. irú èèyàn wo ni Awólọ́wọ̀ mà? bàbá Awólọ́wọ̀ èèyàn gidi ni bàbá Awólọ́wọ̀ bàbá pàtàkì bàbá rere ló jẹ́ fún wa èyí tí mo ti mọ bàbá ọ̀nà ti ná o torí láti kékeré láti ẹ̀ ti mọ bàbá ìgbà míì báyà máa ṣeré wá sílé Awólọ́wọ̀ tẹlifíṣàn tí kò mọ̀ ń gbà yẹn a máa rọ́ wá láti Túmọ̀rò láti ilé bàbá mi àwa ọmọ wẹ́wẹ́ a máa wọlé wọn lọ a máa jókòó sórí rọ́ọ̀gì a máa wo tẹlifíṣàn bó ṣe gọ́ wa pàápàá ń gbà míì ṣe ni màmá ẹlòmíì máa wá wà ń bẹ̀ ó ṣe gbà wá láàyè tó dẹ̀lẹ́yìn yẹn bí mo tún ṣe mọ bàbá sí bàbá màjò nínú rẹ̀ Ọlọ́run kó fọ̀run kẹ́ bàbá torí àwa jẹnú ẹ̀kọ́ ọ̀fẹ́ iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ àjọ lọ ni mo jáde primary 6 ní 1965. 1965. bẹ́ẹ̀ ni iléèwé ọ̀fẹ́ dẹ̀ ni iléèwé ọ̀fẹ́ yẹn ó ṣèrànlọ́wọ́ fún wa torí a rí jíjẹ ń bẹ a rí mímu ń bẹ bàbá ó pa àwọn mẹ̀kúnnù lẹ́rìn ó sọ aláìláṣọ ó sọ wọ́n dá láṣọ a lè sọ pé àjọlá bàbá ṣe lájẹ́ gan kódà pàápàá kò sí èèyàn bíi ti bàbá mọ́ torí gbogbo àwọn tá a dẹ̀ rí sìn tán ń pera wọn pé kínní Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ bàbá bàbá ṣe fún ọmọdé ó ṣe fágbà o kan tí mo dẹ̀ rí lọ́rọ̀ bàbá ni pé iwájú ilé wọn àjọ fèsì ara yìí wọ́n bá jẹ́ àgbàlagbà ní wọ́n tí ẹ̀ ní kó bí táwọn tí bàbá bá nídìí nǹkan kan ládùúgbò pé àbí ṣe ni wọ́n máa ṣe ṣíṣe táwọn àlejò ẹ̀ tán wá bàbá máa wá tọrọ àyè lọ́wọ́ wa bíbá yìí kì í ṣe pé wọ́n máa torí pé àwọn ti di ọlọ́lá pé àwọn ò lè bá mẹ̀kúnnù sọ̀rọ̀ bàbá máa jáde ni ó máa pè yí ọkọ mi yẹn kọ́ lọ́hùn fọ̀run kẹ́sìn ó ti kú ó máa pè ẹ káàárọ̀ ń bẹ́ o ẹ káàárọ̀ ń bẹ́ o gbàtà bá tó gbogbo wa sáré jáde a máa lọ kí bàbá a ní ìyá yín dà máa sáré wọlé máa lọ pé òun pé bàbá bẹ́ẹ̀ ni o ọ̀yẹ́ máa sáré jáde bàbá ní nǹkan tóun ṣe pè é ni pé bí báyìí àwọn àlejò wo wọ́n máa bá yín lò bẹ̀ níjọ́ mélòó bàbá ó lè sọ pé jọ́ mẹ́rin ó lè sọ pọ́sẹ̀ tó ń bọ̀ ṣe la máa lọ́ra dúpẹ́ tá a máa ní restaurant ti mọ̀ pé ìfọkànbalẹ̀ wà níjọ́ yẹn àwọn àlejò míì tó tọ̀ wá pàápàá wọ́n máa ń tọrẹ fún wa dẹ̀lẹ́yìn yẹn kan tí mo rí ní èdè bàbá òṣò nígbéraga èèyàn
tá a bá ń kúnlẹ̀ tá a bá ń kí bàbá báyìí bàbá máa tẹ̀ fún wa ni bí ẹni pé àwọn àgbàlagbà lòun kí. dẹ lẹ́yìn yẹn bàbá gbà yí ẹ̀kọ́ lọ́hùn kó fọ̀run kẹ́wọn bàbá jáde láàárọ̀ báyìí tàbí rọ̀lẹ́ ńgbà míì ó máa lọ ìsàlẹ̀ yẹn àmọ́ nǹkan tó wà lọ tó bá ń padà bọ̀ wọ́n á tún gba ẹ̀gbẹ́ yìí wọ́n á tọ́ lọ sókè junction to junction yẹn àṣé oko tó dí sí ẹ̀gbẹ̀gbẹ̀ títì yẹn ni bàbá ń wò tí bàbá bá dẹ̀ padà dé ó kàn dé máa pe gardner ẹ̀ bí báyìí ni torí yẹn olórúkọ wọn a ní Jeremiah call me Jeremiah díà wọn á pe Jeremiah bó bá dé báyìí a ní kó gbogbo bí báyìí láti bẹ̀ yẹn désàlẹ̀ lọ́hùn òun ò fẹ́ rí ìdọ̀tí kankan bẹ̀ bàbá ò ṣe pé bóyá ọlọ́lá kan òun kó nígbéraga dẹ̀lẹ́ yẹn mo tó wá kọ́ ọgbọ́n kan lára bàbá tó jẹ́ pé ó wúlò fún àwa gan nígbà tí Abíọ́lá olóògbé tó wá sí Ìkẹ́nnẹ́ gba ọ̀rọ̀ mosque Ìkẹ́nnẹ́ rékè mosque àwọn ìlú ti ń sọ pé bàbá ò ní Abíọ́lá ò ní wọ̀ Kẹ́nnẹ́ ń jọ ẹ lọ́hùn débi pé àwọn ọmọ wẹ́wẹ́ pàápàá bínú pé àwọn ò ní jẹ́ kó wọ̀ Kẹ́nnẹ́. ìyẹn ṣe fẹ́mi kí wà Abíọ́lá. bẹ́ẹ̀ ni ó fẹ́ wá bá wọn sí mọ́ṣáláṣí yẹn gbà yẹn ṣùgbọ́n ìwà tó ti hù òun kò jẹ́ kó ṣe kinní bí àwọn ọmọ wẹ́wẹ́ àdúgbò ṣe rọ àwọn ọmọ mi yẹn sì wọ́n dẹ̀ ti dolú ọmọ kọ́lọ́hún wo oníkálukú àmín. bó ṣe kóra wọn jọ ni wọ́n tó mẹ́wàá ṣe náà gba ọ̀dọ̀ bàbá lọ gọ́sọ̀gùdù wọn wá bá bàbá ní kọ́ńpáǹdì kékeré yẹn bó ṣe rí wọn báyìí ó lọ́pàá wò àwọn ọmọ yẹn ò tí ì sọ̀rọ̀ gbà tí bàbá ti yan pàwọ àwọn àti màmá náà jọ jókòó báwọn ọmọ yẹn ṣe dọ́dọ̀ ẹ̀ náà iye tó máa kúnlẹ̀ tó máa dọ̀bálẹ̀ bàbá a gbọ́ pé Abíọ́lá ń bọ̀ Kẹ́nnẹ́ lẹ́nìí tó bá wá a máa pa ni a máa gé orí ẹ̀ ni ó ní ẹ má ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá wò ó ní ẹ filẹ̀ ó ní ẹ jẹ́ kó ṣe nǹkan tó máa ṣe kó máa lọ ó ní ẹ má ṣe ká o ó dẹ̀ pé màmá ìjọ náà ní kán lọ gbé bisikíìtì mọ́tò oníkékeré kíláàkà yẹn oníkan lọ gbé fún àwọn ọmọ yẹn jọ yẹn báwọn ọmọ yẹn ṣe lu bisikíìtì yẹn tó rù sórí tó ń kọrin bọ̀ nìyẹn níjọ́ yẹn lọ́hùn àwa gan inú wa dùn tó ràdẹjọ pín bisikíìtì yẹn àjọ jẹ ni ọmọ mi kan wà tó jẹ́ pé ọ̀rẹ́ Ọbáfẹ́mi ọmọ bọ̀dà wọlé Ọlọ́run kó fọ̀run kẹ́ bọ̀dà wọlé Fẹ́mi là ń pè ọmọ yẹn òun àti ọmọ mi kan ay melon a group ni wọ́n tí ìyẹn bá ti lọ sọ́dọ̀ Fẹ́mi lẹ́kùlé lọ́hùn ó lè jẹ́ pé ọmọ yẹn máa rìn sásìkò tí bàbá ń bọ̀ tó ń ṣe exercise lọ́wọ́ torí bàbá like exercise láàárọ̀ wọ́n máa ṣe lálẹ́ wọ́n máa ṣe ọmọ yẹn kàn jáàmù wọn láàrin méjì bẹ́ẹ̀ bàbá mo fẹ́ ṣe exercise bàbá dẹ̀ bójú wẹ̀ báyìí ó ní ẹwà ẹ̀kọ́ nìyẹn ẹni bẹ́ẹ̀ ni sà ó ní kó múra sí ìwé ẹ̀ o lọ́lọ́run àjẹ́ òtágbà o ọmọ yẹn bá ṣiṣẹ́ yẹn bá ń bọ̀ pé bàbá ti bá mi sọ̀rọ̀ inú mi dùn torí tẹ́lẹ̀ ṣe náà máa ń sá bó ṣe rí tó jẹ́ exercise ẹ̀ mọ̀ pé ọmọdé ṣe kinní ìyẹn ni mo rí nú èdè bàbá bẹ́ẹ̀ bá dẹ̀ bá ẹkún dé ọ̀dọ̀ bàbá ẹ̀rín lẹ máa bá jáde bàbá dẹ̀ máa sọ fún pé kẹ́ má dúpẹ́ lọ́wọ́ òun jọ kejì Ọlọ́run ló ní oore tábà ní ká máa sọ̀rọ̀ bàbá ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ ní oore tó ṣe sí Kẹ́nnẹ́ ṣé ó ti yé yín sí àdúrà mi ni pé kọ́lọ́hún kó bá wa fi ọ̀run kẹ́ bàbá kó tẹ sáfẹ́fẹ́ rí ká ní ṣe lẹ wá sílùú ní ìjẹta ni nígbà tá a ṣe patronage ní chọ́ọ̀chì 35 years ẹ bá rí ṣe lẹ máa ní bàbá ṣì wà láyé èrò pọ̀ tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì ò gbà wọ́n àtọmọdé àtàgbà láwọn tí bàbá ti ṣoore fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó rán ní free education tẹnikálukú ń sọ̀rọ̀ ìjẹ́rìí gbogbo so kò sígbà táwa ṣàrántí bàbá o bí bàbá tó kú wọ́n ṣe pọ́ǹpù kan sísàlẹ̀ ń bẹ̀ yẹn fún wa gbogbo àdúgbò ló ń pọ́n omi yẹn èyí tá a fi ń sọ́fà mi ẹ rí i pé mò ń béèrè lọ́wọ́ obìnrin kan sì pé ṣé wọ́n ti ṣí omi ni níbi tá a ti lọ tọrọ omi láti bí èwì kì í ṣe àárò mi mu ṣe la lọ ń tọrọ omi káàkiri ká nígbà tí bàbá wà láyé Ọlọ́run kó fọ̀run kẹ́ bàbá pọ́ǹpù yẹn ẹ̀gbẹ́lé wọn bẹ́ẹ̀ náà yọ sí àdèmàtò a máa pọn mi bá ṣe fẹ́ bá ṣe ṣe lẹ́yìn ìgbà tó kú ni pọ́ǹpù yẹn stọ́ọ̀pù káàró omi pọn mọ́ tó di pé àyí àdúgbò ká tó rí omi pọn ikú bàbá òótọ́ àmọ̀ pé àgbà ti ń kàn wọ́n díẹ̀díẹ̀ gbọ́n kó wo wá ń gbà tán lọ yẹn Ọlọ́run kó bá wa fọ̀run kẹ́ wọn
ó dẹ̀ fi ìwà wọn kó fi máa dá wọn ní ẹjọ́ lọ́hùn torí bàbá sọ pé tóun bá ṣe rere kọ́lọ́n fi dáhùn lẹ́jọ́ bóun bá dẹ̀ ṣe búburú kọ́lọ́n tún fi dáhùn lẹ́jọ́ àwa kẹ̀mọ́ pé oníwà rere ni ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ bàbá àwọn àdúgbò àmọ̀ pé bàbá Awólọ́wọ̀ kú torí bàbá èèyàn gidi ni tẹ bá sún mọ́ wọn ẹ mọ̀ pé èèyàn gidi ni torí mo rántí ọdún kan ọmọ yẹn dẹ̀ ti di ọmọ sí Dáre ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ àfà mo bí ọmọ yẹn ò tí ì lè ju ọmọ 15 days mo wá tẹ sínú ṣọ́ọ̀bù bíbá mo gbé sínú kọ́ọ̀tì àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti lọ skul mo fẹ́ lọ pọn omi máàmù kan wà níbi bàbá yẹn dẹ̀ ti kú sí bàbá àgọ́là security bàbá ìgbà yẹn ọ́fíìsì wọn yìí sì wà ní single room wọn ò tí ì kọ́ mọ́ yẹn ọ́fíìsì àwọn security yẹn mo wá lọ bá bàbá yẹn mo ní mo fẹ́ pọn omi ó ní wọn ò tí ì ṣe títà ó ní mo kẹfẹ́ fọṣọ àwọn ọmọ mi ó ní kí n máa bọ̀ ó ní kí n wá pọn ó ní bàbá ò tí ì jáde kẹ mọ̀ pé bàbá ti gba àárín méjì inú ilé yẹn bọ́ sí láìbírì pọ́ǹpù yẹn dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ láìbírì bí mo ṣe gbé báfù báyìí báfù yẹn tóbi díẹ̀ mo gbé sórí pé tí n bá débẹ̀ máa bẹ̀rẹ̀ máa pọn omi máa lè rí bìbí kì í ṣàpọn bí ẹ̀mẹ́rin ṣá láì kò mọ̀ pé bàbá ń wò mí ní ọ́fíìsì ṣe rí bí mo ṣe bẹ̀rẹ̀ báyìí tí mo yí kinní yẹn tí mo dìde báyìí bàbá kàn jáde ní ìyàwó àríyàn kan nìyẹn kí wọ́n tó ṣe bímọ ní kó wá máa bá ẹ̀ pọn omi yẹn o ṣó ti gbọ́ ṣe rí mánu security ti gbáwọ́ mọ́rí pé díẹ̀ òun báwo lè ní ṣe ti tán ó ní ṣé mo ti gbọ́ mo ní mo ti gbọ́ sí mo ṣe máa dọ́dọ̀ bàbá yẹn lónìí kí ni bàbá wí fún mi òun ti kó bára òun lè múlẹ̀ kó bára yín oníkan báyìí ni bàbá máa sọ fún mi ṣe ló tẹnu má dúrà ó ní bàbá yìí pé iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ ẹ o iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ tó rò wípé lẹ́nìí kò sábàyè láwọn kókó oore tí bàbá ṣe tá a lè gbàgbé àwọn ọmọ yẹn gan mo jẹ́ kọ́ mọ̀ pé bàbá báyìí ló ṣe o Ayọ̀ yẹn àti Fẹ́mi wọ́n sì ń ṣọ̀rẹ́ dè ní ilé ni o ṣe mọ̀ pé ká ní bàbá jẹ́ oníkanra àwọn ọmọ yẹn ò lè mọ̀ bẹ́ẹ̀ ó máa ti ṣíjú wọn tán máa sá bẹ́ẹ̀ so àdúrà wa ni pé kọ́lọ́hún fi arọ́pò rere ránṣẹ́ sí wa ní kẹ́nẹ́ yìí. àbílẹ̀ Nàìjíríà. sílẹ̀ Nàìjíríà pàápàá torí Nàìjíríà gan mẹ́hẹ. torí èmi bẹ́ẹ̀ lè sọ pé láti ìgbà tí bàbá Awólọ́wọ̀ ti jáde láyé ní tí ìrò parí èèyàn kò sí èèyàn tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù tó yìí. ẹ máa gbọ́ṣẹ́ nǹkan tí mo ṣe ń ro ọ̀rọ̀ bàbá pé àkàndá èèyàn kan ni Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá sí kẹ́nẹ́ bí ni tí ọ̀rọ̀ bá dọ̀rọ̀ bàbá máa ń sọ pé ó dẹ̀ dùn òun o pé ẹni tó máa ṣe bíi tòun wọn ò bí séríà yìí pé wọ́n ṣẹ̀ máa bí ni. Awólọ́wọ̀ máa ń sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni always ló máa ń sọ bẹ́ẹ̀. ìyẹn ní Awólọ́wọ̀ máa ń sọ pé kò sẹ́ni tó lè ṣe bíi tàwọn. bẹ́ẹ̀ ni torí àwa náà dẹ̀ rí pé gbogbo ìwà tí bàbá ti hù kò sí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ sáàrẹ́ ni tó ṣe bí irú ẹ̀ àfi kán jẹra wọn lẹ́sẹ̀ ni so bàbá èèyàn gidi ni Ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ bàbá kó yan arọ́pò rere míì tó má dàbí ti bàbá Awólọ́wọ̀ kó yan fún wa ní Nàìjíríà olóòtú àdúrà nìyẹn. ó dà màmá ọjọ́ tí ẹ gbọ́ pé Awólọ́wọ̀ kú ibo lẹ wà. mo sùn sínú ilé ni o lọ́mọ mi kàn sáré wá pè mí tó ní mọ́mísí mo wá dìde mo ní kí ló dé ó ní nǹkan ti ṣẹlẹ̀ o ó ní nǹkan ti ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n yé máa sọ̀rọ̀ ọjà yàṣà ó ní màámi ó tún fọwọ́ tọ́ mi ó ní màámi ó ní àní bàbá Awólọ́wọ̀ ti kú mo ní kó kọ́ra nù sọ́hun tó bá jẹ́ kán gbọ́ wo wọ́n máa gbé ẹni ó tún sáré wọlé padà wá bá mi torí ṣe lèmi tún yí ẹ̀gbẹ́ padà tí mo fẹ́ sùn tèmi ló tún sáré wọlé wá bá mi tó ní kí wá lọ wò ó tọ́ mà mí bá dìde bí mo dẹ̀ ṣe jáde mo jáde síta báyìí tòró rẹ̀ mi ni mo fi wọlé lọ ṣe ni mo dẹ̀ ti rí àwọn security yẹn tí oníkálukú dúró mo ṣàwáwò pé bàbá tí máa ń bá ṣàwàdà yẹn mo wá ṣọwọ́ báyìí ìyẹn ń ṣọ̀pá fún mi báyìí pé òun bọ̀ ló ṣẹlẹ̀ gbàjọ́ kù síbẹ̀ yìí pẹ̀ díẹ̀ náà ni bàbá yẹn dé tó ní ṣe lòun yọ wá síbí báyìí nǹkan ti ṣẹlẹ̀ o èmi ti wo mo ní ìwo lówó kí ló ṣẹlẹ̀ mo ní bàbá mà ti kú mo go aládùúgbò lámàpè mo ní rọ́ ni ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu níṣẹ́ náà ń pe dókítà ránṣẹ́ ń jọ yẹn
ṣé náà pé dókítà ránṣẹ́ pé kọ́ wá tẹ̀sí kó tó di pé wọ́n gbé bàbá jáde rọ̀lẹ́ gbogbo èrò kún bí ni ṣé wọ́n ni wọ́n torí wọn ò bìlífù pé ikú bàbá lè yá bẹ́ẹ̀ ni ikú ẹ̀ dùn wá o ikú ẹ̀ ó dùn wá wọ́n ṣe gbé bàbá jáde lọ nìyẹn ń jọ yẹn torí ẹ̀ kò sígbà tá a lè gbàgbé ọ̀rọ̀ bàbá àwọn ọmọ gan sọ torí èèyàn bíi tiẹ̀ ó ṣọ̀wọ́n tó bá jẹ́ kó ṣì wà láyé ni education tó mẹ́hẹ̀ yìí kò lè rí bẹ́ẹ̀. ọ̀dà esma ikọ́ wà tí ẹ ti sọ tí mo fẹ́ já tún sọ̀rọ̀ dé ọ̀pá ẹ̀ pé ẹ nígbà kan MKO fẹ́ wá sí Ìkẹ́nnẹ́ wọ́n fẹ́ wá sí mosque àwọn ọmọ wẹ́wẹ́ inú ìlú wa ń pariwo pé Abíọ́lá bá fi lè wọ̀ kí wọ́n máa pa ni bàbá ní ọ̀pá wò ó ní ẹ má ṣe bẹ́ẹ̀ ó ní ẹ má. ok wọ́n wá fẹjọ́ sùn bàbá wọ́n wá gba àwọn ọmọ yẹn wọlé lọ bá bàbá ni. pé bàbá agbọ́ Abíọ́lá ń bọ̀ bí o Abíọ́lá bá ti débi lé àwọn máa pa ni. kí la Abíọ́lá ṣe. ó wá ní mi ò lè sọ yẹn o mi ò rí ìdílé o rí díẹ̀ mi ò rí díẹ̀ ṣùgbọ́n ìhùwàsí táwọn ọmọ ń gbọ́ òun ló fi dàbí pé àwọn ọmọ yẹn wá bá bàbá ṣé mọ̀ pé ṣé mọ̀ pé ìgbà tí bàbá sì ń ṣe politics yìí gan kì í ṣe pé Abíọ́lá sọpọ́tì nígbà yẹn ó dàbí pé nǹkan tó bí àwọn ọmọ wẹ́wẹ́ yẹn nú nìyẹn. ó fẹ́ wá sí ìwà tó fẹ́ wá sí mọ́ṣáláṣí. àwọn ọmọ wa sọ pé ó ti o tó bá wà àwọn máa pa ní bàbá náà pa wò ó ní ẹ má ṣe bẹ́ẹ̀ ó ní ẹ má ṣe eré ó ní ẹ má ṣe kà ẹ fílẹ̀ jẹ́ kó wá ṣe kó tó máa ṣe. ó dẹ̀ wá sí ìlúnjọ́ náà tó tọ́ ó ṣí mọ́sìkì yẹn ó dẹ̀ padà kò sí problem kò sí wàhálà yẹn nípa ìyẹn ń bẹ̀ yẹn o. ó ti yé mi lọ. náà ẹ tí wọ́n sọ̀kan ẹ ní àwọn èèyàn ńláńlá lóríṣiríṣi ló máa ń wá sílé Awólọ́wọ̀ ìyẹn lè rántí àwọn bíi mélòó kan tó ti máa ń gbà tí bàbá wà láyé ńlá. àwọn Ọláníwọ̀n Àjàyí. Ọláníwọ̀n Àjàní. Àjàyí àbí Àjàní ni Àjàyí lọ́yà Adébánjọ àwọn Bọ́lá Ìgè àǹkó Onífẹ̀. bàbá ti tẹ́lẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni Adérẹ̀mí. ẹ ti gbà ìlú ẹ̀yìn kí náà ti ń pe orúkọ bàbá yìí má sá fún mi àwọn Táíṣó láàrin àǹkó gbogbo wọn kúrò lọ́dọ̀ bàbá àwọn Ọ̀nàjọ́bí àǹkó wọn kúrò lọ́dọ̀ bàbá tó ráwà rí mọ́tò tó ń wọlé kì í ṣe ọ̀rọ̀ ọgọ́rùn-ún lójúmọ́. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi La Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ọ̀pọ̀lọpọ̀ lóṣèlú ló forúkọ bàbá dábòdì tí wọn ò hu ìwà tí bàbá hù ó ti yé yín bàbá one is one ní tiẹ̀ bàbá ọmọ méjì torí àwọn arígbà tí bàbá ń ṣe politics tán bá ń travel lọ kò yé yín ṣe rí inú ilé former house tí bàbá kọ́ lọ́kàn yìí tẹ̀ ń wò ní pupa yẹn ńṣe ni àwọn tó ń bá bàbá ní ìrìn àjò ńṣe náà máa kún pẹ̀tẹ́sì yẹn oyè yín láwọn tó ń bá bàbá rìn bàbá ò torí pé bóyá ṣe náà mánéjì ó fún wọn nílé yẹn délẹ̀ ni tán bá jí láàárọ̀ báyìí ẹ wá wo èrò ìtàpìtì náà máa gbọ́ pé ọ̀pá wò tí bàbá bá dẹ̀ jáde báyìí láàárọ̀ tán bá rí báyìí ṣe mọ̀ pé ẹni tó gba àwọn ọmọ mọ́ra ẹlòmíà sọ pé àbàbá ńlá ọ̀pá wò bàbá kan ní ló máa kọ́ṣe ẹ̀yin èèyàn mi ẹ káàárọ̀ bẹ́ẹ̀ o ilẹ̀ gbadagboro wọ́n máa dọ̀bálẹ̀ ó ṣe exercise ẹ̀ lọ nìyẹn bàbá ò ní pírọ́blẹ́mù pẹ̀lú yàn mo tiẹ̀ fẹ́ sọ pé bí
mi ò rò pé bàbá mọ bọ́n ṣe múyàn sínú kó ní lágbájá ṣẹ̀wọ̀n òun mu sínú mi ò rí bẹ́ẹ̀ rí torí always ẹ̀rín ṣá ni always ẹ̀rín ni ilé bàbá ò dẹ̀ dá ń gbà yẹn àìmọye èrò tó ń lọ tó ń bọ̀ bọ́mọdé ṣe ń lọ làgbà ń wọlé lágbà ṣe ń wọlé lọ́mọdé ń wọlé kò máa sí ìmọ̀ràn méjì tí mo fẹ́ gba àwọn olóṣèlú wa ìsìn ni pé kán ro ti Ọlọ́run mọ́ ìwà tán bá máa hù torí táwa bá lọ lélẹ̀ ó tún máa kó àwọn ọmọ òṣèlú ìsìn kan jẹ́ kó jẹ́ òṣèlú tó dángájíá kì í ṣe òṣèlú àfẹnusọ ká má lè múṣẹ torí irú iléèwé gíga ń sìn ìgbà tí bàbá wà láyé àmàgbọ̀rú ẹ̀ rí pé wọ́n ń tíráàkì lé ní wọ́n ń tíráàkì lọ́la fún ọ̀rọ̀ iléèwé ká ti bí ìṣáná kíyèsí ògùn gbà tí bàbá sì ṣe iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ ó ń lọ ń dán mọ́rán ni kò sí pé ó mẹ́hẹ torí ìwé ọ̀fẹ́ làwa ń kà nígbà yẹn ṣùgbọ́n sì nígbà tá lọ́bì sì ta struggle ta kówó onírúgba owó onígàrí ta kó fi rán ọmọ léèwé táwọn ọmọ yẹn ò tí ì lo táìmù méjì tẹ́ ní strike èyí tó máa lóyún láàrin àwọn ọmọ ìdìbò rẹ̀ à ń sáré lẹ́yìn tó tọ̀ à ń ṣe ọ̀rọ̀ ìdìbò tán bá pè wá máa dáhùn àìríro ti bàbá pé a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ẹ̀ mẹ́fẹ̀ẹ́ ṣùgbọ́n gbà tẹ́ bá ti tọ̀ wá tẹ́ fi ráìsì tọ̀ wá àti mílíkì pẹ̀lú 1000 tẹ́ ẹ pín tó dẹ̀ dìgbà tẹ́ bá wọlé gbogbo kan tẹ́ ní ẹ máa ṣe fún wa ẹ̀ ní ṣe lẹ máa fojú fò wá àdẹ̀tí dẹni tẹ́ ẹ lè rí ìgbà yẹn ẹ máa sọ pé tẹ́ bá ti wọlé kọ́kàn lẹ̀kùn wọ́n máa ṣe fún wa nísìnyí tó bá dé ọ́fíìsì ẹlòmíì ó máa gbọ́ pé kò sí nílé mi ó kẹwàá lọ́fíìsì ó ń wò ẹ́ through the glass tán ṣe níbo là ń lọ gan tá à rí ọkọ̀ ní Nàìjíríà àwa ọmọ Yorùbá jẹ́ ká parapọ̀ ká gbàdúrà sọ́lọ́run ọba kádúrà wa yìí lè gbà torí gbogbo ìṣẹ́ yìí oúnjẹ jíjẹ ó hàdé láti jẹ ńgbà míì ẹni tó ń ṣiṣẹ́ dàbí ọ̀lẹ wọ́n sọ pé àwọn kọ̀ọ̀kan kúlù wọ́n ṣe gbàgbà tán bá níbi lọ ọmọ tó jáde yunifásitì sí tó ń gun ọ̀kadà tó ń gun mọ́rúwá tó lọ ń ṣe kọ̀ǹdọ́tọ̀ tó ń gba mọ́rúwá ọ̀pọ̀ náà lọ jẹ́ kí gbogbo ẹ̀ sàn wá wọ́n tún pa àwọn ọmọ yẹn dànù wọn aláwọn kan ń dọ̀nà wọ́n ń gba kinní lọ́wọ́ wọn ẹ̀bẹ̀ tẹ́mi bẹ̀ àwọn olóṣèlú yìí ni pé kán jọ torí Ọlọ́run kán ro ti àwa mẹ̀kúnnù mọ́ tiwọn kán jọ torí Ọlọ́run kán ro tàwa mẹ̀kúnnù mọ́ tiwọn Ọlọ́run ká fún wọn ṣe o ìgbésẹ̀ tí bàbá Awólọ́wọ̀ gbé ìgbésẹ̀ àwọn á lè gbèrú ẹ̀ o wọn ò ní ṣe tiwọn lọ́tọ̀ o ibi tí mo dé sí nìyẹn. àwọn tó wá ń dé fìlà bíi Awólọ́wọ̀ ń sìn kọ́. a rí i pé èrò pọ̀ tó tiẹ̀ ti ń dé fìlà ẹ̀ sìn mọ́ jíjọ ò lè jọ inú ò lè dọ́gba fìlà yẹn bàbá ti gbélẹ̀ fún wọn pé kán máa de bó dẹ̀ ṣe wù wọ́n Ọlọ́run jẹ́ kán kọ́ ìwà bàbá fìlà kọ́lá níjẹ̀ kán yíwà padà sí rere là ń gbàdúrà. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi La Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.